ọjọ́ kan irú ọjọ́ yìí náà ó padà ṣẹlẹ̀ ó wá jẹ́ kí ẹ̀jẹ̀ máa ná Muhammad. وشهدت وأخبرت بأن القرآن كتاب ẹ الله. mọ̀ wípé ọjọ́ kan yóò kó ẹ̀yin nìkan àmàlẹ́gbò máa bí gbogbo wa yóò ti lọ ọ́ máa kí ẹ wá jẹ́ kí ẹ̀jẹ̀ máa lù Qur'an látàrí kó tó tó. وأن الكعبة قبلة المسلمين وقبلتك أنت. ẹ mọ̀ wípé yóò kó ẹ̀yin àtọ́lọ́hún jẹ́ kan tí wọ́n máa béèrè wípé kí ló ń forí balẹ̀ fún kí ló ń dojú kan gbà tó ń bẹ láyé ẹ wá dojú kan kan ní àfi Kàábà gbogbo ìgbàlẹ̀ bí kírun. وأن المسلمين إخوة لك. ẹ sì mọ̀ dájú ẹ mọ̀ pé yóò kó ẹ̀yin àti sáré yóò kó ẹ̀yin àtàwọn màláíkà yóò kó ẹ̀yin àtọ́lọ́hún ọ̀wá jẹ́ kẹ́ ẹ bá àwọn kò kí ìṣe nígbà tẹ́lẹ̀ láyé ìṣúná bá ṣe. ọlọ́wọ́ إنا شهدنا له بالثبات. gbogbo ń tàbí ròyìn bàbá wa pátápátá gbogbo wa náà la jẹ́rìí. وشهدنا له بالإخلاص. gbogbo wa náà la jẹ́rìí pé ní mímọ́ ni wọ́n. وشهدنا له بالإيمان. gbogbo wa la jẹ́rìí pé bàbá èyí ọlọ́run ni وشهدنا wọ́n. له بالعمل الصالح. gbogbo wa náà la jẹ́rìí wípé iṣẹ́ rere ni wọ́n gbá yẹn wọn ṣe. وشهدنا له بأنه مسلم حقا. àtọmọdé àtàgbà náà la jẹ́rìí wípé mùsùlùmí tó. اللهم فتقبل منا شهادتنا. ọlọ́run gbogbo ń ta wá jẹ́rìí yìí ọlọ́run má ṣàwá gbà á o. واجعلها شفاعة له. wá wọlé bá ti jẹ́rìí àti bàbá ti ṣe yìí ọlọ́run má ṣàbí ṣe ìṣìpẹ̀ fún wọn. بحيك وقيومك يا حي يا قيوم. gbogbo tí wọ́n ṣe lẹ́ṣẹ̀ èyí tí wọ́n máa ṣe ni èyí tí wọ́n dá sí wọn lọ́rùn ọlọ́run má ṣàbá yáàfin wọn bẹ́ẹ̀. àti bàbá àgbàlùbọ́dọ̀ yìí eléyìí tí wọ́n ṣe yìí látara àwọn sàábì Ànábì Muhammad àti wọ́n bá sin òkú tọ́ báyìí àwọn èèyàn fẹ́ máa yípo lọ. sàábà wa ní ẹ padà táǹpé ní Sayyidina Usman wọ́n ní ẹ wá àforíjì fọmọ ìyá yín tẹ́ ẹ gbé sí kòtò ẹ má gbàgbé ẹ. ẹ bẹ ẹ ò fún kọ́lọ́ wọn bá fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ tá màláíkà bá ń jẹ́ aláyà tí wọ́n ń gbélé. torí wípé lónìí báyìí tẹ́yìn bá ti lọ tọ́wọ́ máa wá bí gbogbo ìbéèrè pátápátá lókùn tó máa fi bí. èyí tó bí eléyìí táwa náà ń ṣe nù. ògiri ara kò wúlò. ẹ̀mí gangan lọ́wọ́ bá fọ́lù. báyìí ti bù wọ́n mọ́lẹ̀ báyìí. ẹ̀mí náà ó wà padà sára wọn. Yorùbá rẹ̀ ṣe máa ń sùn. Yorùbá náà ti máa ń sùn. Tá a máa ń bára wa nílùú kọ̀ọ̀kan. tá a máa ń bára wa nílùú kọ̀ọ̀kan. Tá a máa ń bára láàyè tá kọ̀ọ̀kan. a máa ń bá wa láàyè ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n rẹ̀ máa rántí tó bá sùn. wọ́n náà máa rántí tó sùn. Àwọn ibi tẹ́mi ẹ̀ máa ń lọ tó máa ń lálàá wọn. ó sùn sí Nàìjíríà ń bára rẹ̀ ń Sáúdí. Bẹ́ẹ̀ ni bàbá wa ní o ti jí. bẹ́ẹ̀ ni bàbá wa náà ó ti jí sí omi. Ọlọ́run jí ẹ̀mí wọn báyìí. Ọlọ́run ti jí ẹ̀mí wa báyìí. Ìjọba Ọlọ́run ó jí ẹ̀mí wọn sí. àmọ́ bí tá a fẹ́ kọ́lọ́ ó jí ẹ̀mí wọn sí. Béèrè fún ọ yìí. náà là ń béèrè fún ọ yìí. Wọ́n kí Al-Qur'ani fa. wọ́n kí Al-Qur'an fa. Bá pè wọ́n báyìí lórí fóònù. bẹ́ẹ̀ bá pè wọ́n báyìí lórí Àyà fóònù. ni wọ́n máa ké. àyà ni wọ́n máa ké. Pẹ̀lú túmọ̀. pẹ̀lú túmọ̀. Ọlọ́run lára fi kọ́ ọ̀kan. Ọlọ́run wọlé ara fi kọ̀ọ̀kan. Yóò tẹnu wọn jáde láyé. tí ó tẹnu wọn jáde láyé. Ọlọ́run bá fi ṣàlékún àforíjì. ọlọ́run máa fi ṣe àlékún àforíjì fún Bá ọ. fi ṣàlékún ìfẹ́ fún bá a fi ṣe àlékún ìjẹ fún ọ. àwọn afáwa tó bá tẹ fún àtẹlẹ mọ́lẹ́kì. àbá wa tó náà ṣe tó tó ní kò Ilé jẹ́. ara fi tọ́ wà níbẹ̀. ọlọ́run kó wọlé ayé ara fi ti mẹ́fẹ̀. Tí ó wù àti tí ó gbọ́. àtẹnu tí ó wí àtẹnu tí ó gbọ́. Ọlọ́run bá fi ṣàlékún àforíjì. ọlọ́run bá a fi ṣe àlékún àforíjì fún ọ. وهو أسير وهو أسير